آمين يا الله آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك وإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب. ẹsẹ o Ọlọ́run jà yí pé ẹsẹ o àdùnmọ̀pé lágbára lọ ẹsẹ o ẹsẹ ẹjẹ àti tàbá arákàpọ̀ kan fáwọn bàbá mọ́lẹ́kù kọ̀ọ̀kan ọ̀sẹ̀ fún wa àyè tí wọ́n wà náà ọlọ́mọdé kọ́ lórí láíláí olùkọ́pọ̀ bẹ́ẹ̀ táwa náà rí bẹ́ẹ̀ Ọlọ́run náà ní kọjọ́ máa bẹ lọ́dọ̀ ilé àpá wa ọlọ́mọ sọ̀dà o ọlọ́mọ wo bẹ́ẹ̀ ọlọ́mọ pẹ̀lú wa bẹ́ẹ̀ ọlọ́run billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim tabarakallazī biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir alladhī khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwal azīzul ghafūr alladhī khalaqa sab'a samāwāti tibaqa malikir rahmāni min tafarruqin ayya baba wa gani baba mọ̀lánà ṣe wáyé ọ̀tọ́lá ojú ẹ̀mí ọ̀láti máa ṣe tàbáràkà ìwọ́n tàbí ẹ̀sùn ìgbó ọ̀tọ́ ọlọ́jọ́mọ jẹ́ pọ́ńdẹ̀t olùkọ́pọ̀ ọlọ́pọ̀ ṣe pọ́ńdẹ̀t àgbéga tó pọ̀ ọlọ́pọ̀ ṣe pọ́ńdẹ̀t dúpọ̀ ẹ̀mí ọlọ́pọ̀ wá ti bá máa bá àwọn àgbà nílẹ̀ ọlọ́pọ̀ tí wọ́n kalẹ̀ láíláí ọlọ́pọ̀ kó wọn lékè alákòóso kó fún wa lékè àwọn ọ̀dà wọn gbogbo wọn bá ti kọ́ dájá fún wọn pọ́ńdẹ̀t ọlọ́pọ̀ yẹ kí wọ́n lẹ́yìn wọn láíláí pọ́ńdẹ̀t àṣẹ ni àti wọn bá wọn ní wọ́n bá bẹ̀rẹ̀ bá àbá fi sí wọ́n lẹ́yìn wọn kò báyìí lọ ìjọba báyìí náà yé ọlọ́pọ̀ tí wọ́n lọ àyè tí wọ́n bá ti wájú wájú ní ọlọ́pọ̀ tí wọ́n lọ lẹ̀ gbogbo ibi tí wọ́n ti bá wọ́n pọ̀ podcast àyè náà ọlọ́pọ̀ tí wọ́n lọ lẹ̀ gbogbo ẹni tí wọ́n ti podcast ọlọ́pọ̀ wọn ṣe tiẹ̀ gbogbo ẹni tó bá dàní ọ̀dà àdà pẹ̀lú podcast ọlọ́pọ̀ àwọn dàní ọ̀dà àdà pẹ̀lú ẹ̀ ìjọba ọ̀sẹ̀ báwọn ẹ̀dà àdá ó ṣe báwọn ẹ̀dà ìjẹta ní podcast ọlọ́pọ̀ tí wọ́n sọ́mẹ̀ ọ́ àyàwó àgbàlagbà ni àyàwó àfáà ni àyàwó olúwa ni àyàwó ẹlẹ́sìn ọlọ́ọ̀ni gbogbo ẹ̀kọ́ lọ́pàá ọlọ́jọ́ wa dẹ́kun sí àgbẹ̀ àtìmá ọlọ́jọ́ ọmọ bẹ́ẹ̀ bàbá wa ní wọ́n ṣe tàbáràkà ìjọ tó bẹ̀ àwọn náà sì ṣe fún bàbá wa ti bẹ́ẹ̀ yìí ọlọ́jọ́ ti pọ̀ lọ ìláìláì o àlàáfíà ara tó péye ìyí tó péye àgbáyà tó péye púpọ̀ ẹ̀mí tó péye ọlọ́jọ́ bá sí bá bàbá wa ọlọ́jọ́ wọn náà ìbáríkà wọn àwọn náà ní àyínà ọlọ́jọ́ pa àlẹ́yà wọn náà gbogbo bí wọ́n bá ti ní ẹ̀ka yìí tí wọ́n ti ọkọ̀ kan ẹ̀jẹ̀ wọn ní podcast ọlọ́ọ̀bá dẹ́ta ọmọdé àgbàdà ó ṣe dáadáa fún wa ó ṣe dáadáa fún wa ó ṣe dáadáa fún podcast orin tó pọ̀ ilé ìlú ọkọ̀ máa tó fún wa. wà á kúrò bẹ́ẹ̀ ṣe wá ìjà ìrìnàṣọ àmì tó máa fi sá. àwọn àyàwó àbàbà wa wọ́n bẹ́ẹ̀ lè wọ́n bẹ́ẹ̀ lè àbàbà wa àwọn àyà wa ọlọ́run fún wọn lẹ́sìn àlẹ́ àwọn àyà wa àṣà wọ́n bí àwọn bàbá wa.
wọn wọ́n bá ti wù kí bá náà kó tó bàbá wa ọlọ́kọ̀ fẹ́rẹ̀ ìbalẹ̀ arúgbó wọn tó kù wọ́n yẹ kó láwọn náà nígbà tí wọ́n fi kú wọn òun kọ́kọ́ ní àdìgbọ́mọ sẹ́kúlẹ̀ ọ̀dáná ilé bàbá wa lẹ́gbẹ̀ẹ́ káàdì ọlọ́mọ ti kó túká o wọ́n tọ́ wọn náà kábẹ́ kọ́ wọn la gbogbo àdúrà tó ṣe fún wọn ní gbogbo ayé òun ní àwọn náà sọ yìí gẹ́gẹ́ bí tòsí bá jẹ síbẹ̀ àwọn sẹ́lẹ̀ ni gbogbo àwọn tí wọ́n bá wá sí ọlọ́mọ padà lẹ́yìn wọn ọlọ́mọ padà lẹ́yìn wọn ó ṣe ìmọ̀kẹ́ padà aláwádé àdá máa ń yẹ kó ṣe ṣàwé àlá sèrátẹ̀ mọ̀sẹ̀dẹ̀ gbogbo àdúrà tí bàbá ṣe fún aláàrọ̀ yìí ọlọ́jọ́ mọ́ wọn lá ní àyíní kánò àyè táwọn yá àyàwó bàbá wọn náà ní àwọn bá wá sílẹ̀ náà lọ ní orí pápọ̀ tó wọ́n wọ́n sí wọn bàbá lágbègbè ọlọ́dún wa ní wọ́n tẹ̀lé kánò yìí ọlọ́mọ ti wọlé gbogbo ìlú ayé nílẹ̀ ní wọ́n ti tẹ̀lá ó ti tẹ̀lá àti amẹ́ríkà kọ́lọ̀ ní wọ́n fẹ́ lọ láíláíláí kọ́lọ̀ wọn náà wọ́n gbà fúnra náà ti dídẹ̀ náà kọ́lọ̀ wọn gbà fúnra náà padà mọ́ ọ̀rọ̀ àwọn òṣèlú bàtà ń ṣe àṣewòjò olùdẹ̀bí nàkàfàrú wàkídà àjàǹdẹ̀ ẹ̀sàgbà dáadáa ẹ̀ síbẹ̀ yìí àwọn ètò ní àlàkàrí aláwọ̀ bàbá máa ń yàrá ọ̀rọ̀ ìmọ̀dá bàbá yóò jẹ́ ìrọ̀lẹ́ káfíìrì nàmí ní azábì nàlẹ́ olùkọ́ àgbà àbáyọ̀ àmàndàrí gbogbo ẹ̀yẹ wọn àwọn bá sàdúrà fún ilé àwọn lórí kóore yín kọ́ máa lọ kíkíjà yín kọ́ máa lọ kídájà yín kọ́ máa pọ̀ sí àlùbáríkà yín náà kọ́ máa lẹ́kún nígbà tí lẹ́kún lọ́dọ̀ àwọn ọlọ́run náà lọ́dọ̀ yín àyìn náà kọ́ máa lẹ́kún. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi gbogbo ẹ̀jẹ̀ ẹgbẹ́ yìí láwọn oríire yín ọlọ́run ti kọ́ kalẹ̀ ó ṣe kalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ wa yìí tí òbí tí wọ́n kù ọlọ́run ti kalẹ̀ àwọn aláàbọ̀ bẹ̀ náà ọlọ́run ti ra àdàbọ̀ àná adúgbò àtọ́wọ̀n bàbá wa ọlọ́run yá bọ̀ wọ̀ ká gbogbo ẹ̀yọ́ ọ̀gbọ́n yá bọ̀ wá ní àyè ẹ̀fà yẹ́ ẹ̀ bá wọ̀ bẹ̀rẹ̀ ẹ̀fà yẹ́ ẹ̀ bá wọ̀ bẹ̀rẹ̀ ẹ̀sàdúrà náà وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد نبات على أصحاب سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين àfi àdúrà yìí kárí gbogbo omi tó ti bọ́wọ̀ wọn láyé lónìí tí wọ́n ṣàdúrà fún mọ́tíláṣí ní kọ̀rọ̀ àti ní gbangba gbogbo ẹ tí máa ń fẹ̀mí tó dáa bá wọn lọ àdúrà tá a ṣe yìí náà tiẹ̀ náà bẹ́ẹ̀ ọlọ́ọ̀dì gbogbo tó náà máa dáwọ́ lé kọ́lọ̀ bí ọmọ rọrùn ọlọ́ọ̀ kò fi àwọn bàbá wa lẹ́mìí lẹ̀ ọlọ́ọ̀ má kú rẹ̀ mi wọn ọlọ́ọ̀ má dá wa padà ọlọ́ọ̀ má dá wa lóbodò àdájọ́ ara wa tí ń lékún ọlọ́ọ̀ má ti kú àyè náà ọlọ́ọ̀ ti kú ọ̀sẹ̀ pẹ́ ọlọ́ọ̀ fi wọ́n bu wọn láti tọ́ ọlọ́ọ̀ fi wọ́n bu wọn láti tọ́ bọ̀ nígbà tí ọlọ́ọ̀ wá sí fún alátara wọn yìí ọlọ́ọ̀ mọ̀ fi dóni tiwa ọlọ́ọ̀ wọn náà máa ṣẹ̀ṣẹ̀ gbà wẹ̀ tán ni àlùbáríkà tí ń bẹ́ẹ̀ gbà wẹ̀ náà ọlọ́ọ̀ kò ní kọ́ mọ́ bẹ́ẹ̀ lára àwọn bàbá òye ọdún mi náà ọlọ́ọ̀ tó jẹ́ àpàdé wọn bá a bá pàdé wọn àwọn náà jẹ́ ká tún ní wọn pẹ́ àwọn arúgbó wọn ká ní wọn pẹ́ àwọn ọmọ ìyá wọn tó ń tẹ̀lé wọn ọlọ́jà ara wọn náà ọlọ́ọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bàbá àmàṣe kú lọ ọlọ́run jẹ́ ní pẹ́ o àwọn àmàṣe kú lọ ọlọ́ọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ̀mí ìtàn adúpẹ́ o adúpẹ́. Allahu Akbar. Bẹ́ẹ̀ kẹ́kẹ́ mú àbá. Mo dúró ní Mari Kásílà ń báyà o. Ọmọ ṣẹ́gun wá dáwàlẹ̀ ń níyẹn. Tó ní mímọ̀ tó pọ̀ tó sì fún sódòdó. Mo dúró ní
ni. Bàbá wa ti sáfù àdúrà. Ibẹ̀. Bàbá wa àgbà lágége wọ́n ti sáfù ká ṣàdúrà fún wọn lọ́sàn ká ṣe é lóru ká tún ṣe é ní gbogbo ìgbà. Despite bí condition ti rí iná tá a bẹ̀rù àlágbára tó ga fún wa. Gbogbo bí. Wọn ò sì ṣe wọn ò yé ṣe àyè náà gẹ́gẹ́ bíi pé bàbá wa wà láyé náà. Gbogbo bí bàbá wa ti wà tí condition náà rí tí gbogbo ayé tún fẹ́. Ẹ̀yin náà wọlé o ẹ má jòkó ní àyè ẹ má jòkó ní ẹ má jòkó ní. pé wọ́n ṣe báyìí náà. Ẹ bọ́ sẹ́gbẹ́ kejì. Tòun ti bá ti wà nínú condition àlàáfíà. Àlàáfíà yìí láwọn abẹ́lẹ́ ọ̀fun ọmọlọ́mọdé ọ̀tán. Èèyàn wá lè rí bí bàbá ti rí nǹkan mọ́ ní challenges tó pọ̀. Kò sí ẹni tí ó rí bí bàbá wọn lágẹ́gẹ́ ti rí òní kọ́mọ́ ní challenges tí ó pọ̀. Ìtàwọn ọbẹ̀ náà ní gbogbo challenges náà bá ní kọ́lọ̀ ní gbogbo orí challenges. Ọlọ́run bá gbé wọn bó ní gbogbo challenges náà. Èyí tí mo fẹ́ kẹ́ ẹ rí bẹ́ẹ̀. Bálábálẹ̀. Wọ́n máa wọ́n tẹ̀lé mi lọ. Tí mo fẹ́ kẹ́ ẹ rí bẹ́ẹ̀. Ìdókòwò tẹ̀síì tí a ṣe láwẹ̀ yìí. Ìta ṣe lélẹ́rí. Mo fẹ́ káà yóò kó o dé ni o. Torí bàbá ó sùn ọ̀sán mo fi ní kẹ́ gbọ́ wọn kó ṣàdúrà fún aná. Àdúrà àtún wá sí lẹ́kùn rẹ̀. Àwọn fẹ́ kí gbogbo àjàmọ́ òde òun yé mú púpọ̀. Èmi náà pẹ́ kí n tó dé. Àdúrà mẹ́ta láti ṣe. Ọ̀gá làárẹ̀ ṣe ti bàbá làkọ́kọ́ ṣe náà. Toro mi ẹni tí wọ́n ní omi tó bá gbà gbé ní sùn rẹ̀ ó wá sí pàtó ọgbẹ́ ọ̀dà ká gbà gbé ní sùn wa àyè tá a ti wọ́n mọ orísun wa a sì ní gbàgbé rẹ̀ àmọ́ kí n tó máa bá àdúrà náà lọ ẹ̀yọ́ ọmọ kéwù ẹ̀yọ́ ọmọ kéwù ẹ̀yọ́ ọmọ kéwù ọ̀pọ̀lọpọ̀ tí mo sọ fún ibi tẹ̀sí lọ́dún yìí náà yìí pé ìyá máa ní role model ni. ẹ̀dá pẹ̀mọ́ bọ́sẹ̀gbẹ̀ kan yókù yìí náà yóò wá bẹ́ẹ̀. èyí ò náà fi máa yín la láti ilẹ̀ tó ní ìdíkájà padà yìí sí àṣetán láti dá gẹ́gẹ́ ti tẹnu mọ́ náà fọ́tò mọ̀ọ́lá Sheikh Adam Abdullahi Al-Alawi. Rahimahullah rahmatan wasi'a. Adá fọ́tò wọn padà wá sáré ọmọ kéwù. Lásìkò ti tó fọ́tò bàbá Sheikh Adam là bàbá wa lágége ká dá fọ́tò wọn padà sáàrin àwọn ọmọ kéwù. Sẹ́ẹ̀rí bàbá ti rí fọ́tò bàbá dá padà gbogbo ìjọba tí sí wá yọ̀tàn. Bàbá ti rí. Kéèké fọ́tò ara ni mò ń sọ fún yín o. Ẹ̀mí wọn bó ti rí bí ẹ̀mí bàbá wa ti rí. Ṣé ìlú bàbá ẹ wo àwọn nìkan ẹ wo adúlùsẹ́ tí wọ́n ṣe? Káwá rírú wọn mẹ́wàá péré ní Nàìjíríà yìí. Ẹ mọ̀ sùn lọ ẹ wo iṣẹ́ tí bàbá ṣe ní àwọn nìkan ṣoṣo. Torí ẹni wàhálà rẹ̀ pọ̀ wàhálà rẹ̀ pọ̀. Káwá rírú bàbá kárí wọn já padà ní gbogbo bẹ́ẹ̀ ti rírun ní kò níyà kárẹ́ni tó fi ìròrí kó fi jọ wọ́n kárẹ́ni tó ní àníyàn kó fi jọ wọ́n kárẹ́ni tó níwà tó fi jọ wọ́n tọ́rẹ́ni tó ní mọ̀ ìmọ̀ gidi mo sọ fún yín kí tó wù wá kó jìsí náà ìmọ̀ mẹ́mẹ́ àìní máa wo yí ká wá sí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó ní kí ni ó pọ̀ kárẹ́ni tó nímọ̀ bí bàbá wa. Àná ní bùkátà kárẹ́ni tó nímọ̀ bí bàbá wa Sheikh Adam. Kárẹ́ni tó mọ ètò bí bàbá wa. Kásì rí ẹni tó mọ ètò bí bàbá Sheikh Adam. Kárẹ́ni tó mọ tó organize ara rẹ̀ bí bàbá wa. Kárẹ́ni tó wà organize tó. Kárẹ́ni tí ó ní ojú jíjì ojú tó tí ó máa wọ gbọ́rọ̀ ọdún báyìí. Kásì rí ẹni tó ní ojú jíjì kó mọ nǹkan wò. Bí bàbá wa. Bí bàbá wa. Káwá inú wọn mẹ́wàá. Káwá sì rẹ̀ tó láyé bàbá wa. Kékété ló tán ló ba rẹ̀ kọ̀kọ́ lẹ́ni kankan abẹ́tọ́ bá kọlu bàbá wọ ọkọ lẹ́ni kankan o abẹ́tọ́ bá kọlu ìgbà kan náà lò wọ́n sì kálù kálukú àlọ́ ni
wàláì kò sẹ́ni tó bá àbálò wà láàfá kọ́lá bọ́ ọ̀bẹ yàrá ogun rẹ̀ o ti sàdúrà fún. kò sẹ́ni tó bá bàbá wa lọ gbà tí ò ní rí àǹfààní bàbá wa kọ́lá bẹ́ẹ̀ ń bẹ́ yàrá ogun rẹ̀ ọ̀rọ̀ sí káàdá ó sì mọ̀ sàdúrà fún. àti ìbá bàbá láàrin wa ti pọ̀ gbogbo bóyá ìwà ti pọ̀ tó yìí àìtí ìbá bàbá àwọn ọmọ náà tó wá dé awárí tí bàbá fọwọ́ ṣe a ní ìrònú rẹ̀ ayé àtàlẹ́ wọn àrímọ̀ wọn títí kì í sí àwọn òrìbí láti jìtá tó wá ju tẹgbẹ́ lọ táwa ẹgbẹ́ tí bàbá kó kalẹ̀ kò sí ní ara yín wọn. ọjọ́ ogun tí bàbá kó kalẹ̀ nínú òrí ni nílàáká yìí ni nímọ̀ ni níwà ni kò sí nǹkan tí bàbá fi jìtá táwa lọ́wọ́ ju tẹgbẹ́ lọ bẹ́ẹ̀ àgẹ́gẹ́ bí sẹ́kí bàbá ṣe nìyí. nínú yín tí wọ́n ti bàbá ṣe ìtúgbẹ́ kankan yìí sí tẹ́kọ̀ náà àgbọ̀ yìí sí tí wàá náà ti pọ̀. nígbà tí bàbá lọ bàbá wọn ní wákà ẹwọn kọ kan ìgbà Olúwa ní ìsinmi kágbà Olúwa ní ìsinmi ìgbà Olúwa ní ìsinmi kágbà Olúwa ní ìsinmi kágbára kò sí ọ̀tá ìgbà Olúwa ní ìsinmi. Kágbà Olúwa ní ìsinmi. Kágbà Olúwa ní ìsinmi. Kágbà Olúwa ní ìsinmi. Kágbà Olúwa ní ìsinmi. Kágbára kò sí ọ̀tá ìgbà Olúwa ní ìsinmi. Ìgbà Olúwa ní ìsinmi o. Èyí ò sínú jẹ́ ẹsẹ̀ kan mọ bàbá èlò lónìí náà. Ìgbà Olúwa ní ìsinmi, kágbà Olúwa ní ìsinmi, kágbà Olúwa ní ìsinmi, kágbà Olúwa ní ìsinmi, kágbára òsè ọ̀dá ìgbà Olúwa ní ìsinmi. Àgbà kádàrá nìsí ni wàhálà fi pọ̀. Nígbà tẹ́mi yọrù sí kádàrá mi tí mo yọrù sí kádàrá ìlú mi ìyàwó lọ́wọ́ ilẹ̀. Bàbá mo pè lọ́wọ́ kan tí wọ́n dáhùn ni. Tí wọ́n ti ẹ̀rí ti dúpọ̀ èmi nìsí. Ṣé o pè yàn náà lóye kò wọ́n bá ní? Tẹ́mi ti ẹ̀rọ kó wọ́n sùn lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ sì ní bọ́ọ̀lù mi náà wọ́n jà padà. Kágbà Olúwa ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kádàrá òsè kọ̀ọ̀dá ìgbà. Kágbà Olúwa ìsinmi. Ìgbà kádàrá ibi tó gbé mi dé lónìí. Kò sí tó lé fún mi láti ṣe. Aláì kò sí tó lé fún mi láti ṣe. Bàdí ọ̀gbọ́n ọdún ìwọ̀n wà. Bẹ́ẹ̀ ọmọ tẹ́ ń bẹ̀ bá rí kẹ̀kẹ́ mú lọ ní àìtójú ìlọ ó tó. Bẹ́ẹ̀ iná bá tún gbà fún bẹ́ẹ̀ lọ́la, ayédèmí jẹ́ bẹ́ẹ̀ iná lẹ́mọ jẹ. Kágbà Olúwa ìsinmi ọ̀run. Kágbà Olúwa ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kágbà òsè kọ̀ọ̀dá ìgbà. Kágbà Olúwa ìsinmi. Ẹ̀yú bẹ́ẹ̀ ni. Ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kágbà Olúwa ìsinmi. Kádàrá òsè kọ̀ọ̀dá ìgbà. Kágbà Olúwa ìsinmi. Wọ́n náà bọ́ bá sí ìrìnàlẹ́ kò tó òrí mi tó dé sí máa. Tó òrí mi tó dé sí máa. Lòyí tẹ́ mo fẹ́ mú ẹjẹ́ lọ lé kúrọ́. Ọmọ ọlọ́pàá náà lọ pé káàrùn ní tí bọ̀ wá o. Láti lè ké láti láti àbádá rẹ̀ yà bọ́ sọ́nu ní. Fọwọ́ owó ti pàdé rẹ̀ o kágbà Olúwa. Sọ́ọ̀nù sẹ́kọ̀ọ́.
òkú àwọn ilé yóò sọ fún rẹ sọlá rẹ sínú mọ́lẹ́ká tó bá lọ bójú ọdún náà kò ní bẹ̀rẹ̀ lé wọn wọ́n sì máa ṣèkú rẹ lọ tó wàá mọ̀ pé ká gbà ó Olúwa. Wàláì wọ́n sì lẹ́kùn àwọn ènìyàn wọ́n tún sí ọkàn wọn fún ọ. Torí pé al-arwah junudun mujannada. Al-arwah junudun mujannada. Ẹ̀yà máa tó ti bèbí bá sọ̀rọ̀. Àwọn ọmọ ọba ti lè yọ kó tẹ́bí ní oṣopọ̀. Al-arwah junudun mujannada. Zaka Arafat. Kilo ìtàlàpàtì wọ́n bá ti rámì wà lára rẹ̀ wọ́n dọ́mà wàláhì tó sì rò pé ó sì pọ̀ ìgbà fólúwa yọmọ gbèrè ló lọ rí kó gbèrè kánú ní kọba mi yìí sábẹ̀ kúrọ́ kó má káàsì lójúmọ́ pàdé àwọn sọ̀gọ́rọ̀ ọdún yàrá ètò ọmọ jẹ́ kí ọmọ òun yìí máa ń wọ́ ìjọ ọlọ́wà tó lé bẹ̀rẹ̀ ní láti túbọ̀ mọ́ ìgbà bólúwa ìta abẹ́sì gbogbo ẹ̀lẹ́lẹ́ ní lórí tí wọ́n dáyé fáwálẹ̀ kọ́lá lẹ́rẹ̀ ìyàwó yìí kálùkọ́ yìí gba kádàrà rẹ̀ ẹ̀fún kálùkú lẹ̀ sí ààyè tọ́lọ̀ dá sí ṣìjọ́mọ̀ wọ ìyá láti ìyàwó tó lé tó sí nínú tẹ́ ẹ bá rí kọ́lá nù lẹ́kàn náà bótú tí ẹ bá gbọ́jà bẹ́ẹ̀ kálukú bá kádàrà rẹ̀. Gbogbo olè tẹ ẹni tó bí bó tilẹ̀ wù kó lé náà tóbi tó tẹ̀ gbọ́jà bẹ́ẹ̀ kálukú bá kádàrà rẹ̀ ni. Ẹ má jẹ́ kí gbogbo tí bàbá ń fún wa kó sọnù ká máa náà à ń kéré àlò. Gbogbo tí bàbá ṣe máa ṣàròyé. Gbogbo tí bàbá sọ fún wa. Bọ́lá èyí ti lọ́dà àfáà ní sinú wọ́n lè bá náà wọn aláàtì 40 years láti wà lọ́ọ̀ stéèjì ni. Títí bẹ́ẹ̀ lọ́ọ̀ stéèjì wọ́n ti sọ̀rọ̀ àwọn akọrin. Kí ọmọ lọlé lè bá náà 40 years tó ti ṣe wá sí ní 60 years tó ti ṣe wá sí. Mélòó ló ti wá lò mẹ́? Ìṣòro owó ló ti wá tán. Ẹ dákun ẹ̀yọ́ ọmọ kí ẹ padà sílẹ̀ àpá yìí. Gbogbo ọmọ kí wọ́n já padà sílẹ̀ àpá wa káwọ fọ́tò wọn kárí ẹ̀mí wọn gbé sára. Èyí tẹ̀mí náà yí kétíkétí lọ yìí nísìn mo fẹ́ jọ nìkan náà yìí. Kọ́lá yẹn bí ẹ̀wù tí mo wọ̀ láàárọ̀ ìyẹ̀wò àfáà mi. Mo fẹ́ jọ àfáà mi. Torí èmi ti rí ké tí n bá ti dá padà sínú ayé mi ìṣòro gidi tán. Láìsí pé kí n máa fẹ́nu kí n máa bí wí. Àbá ní bàbá ti rí ẹ̀mí bàbá ṣẹ́ka Ádámù. Tí n bá ti rí dá padà mo sì ti láì jẹ. Bá ti dá padà tí ó sínú ayé tó wọnú ara. Wàláì gbogbo ọ̀gá ó tún dá ìdílé ọmọ mi kò tí láì bẹ̀rẹ̀. Kálukú ọjà àpá rẹ̀ padà sínú ayé rẹ̀. Ẹ̀yin para yín lásìkò jẹ́. Náà ìkọ̀ dànù. Ọlọ́run ọmọ ẹni tí ń bẹnu lé kéwì náà ní sinmi tí ó tẹ̀lé ni o. Ara rẹ̀ ní tẹ̀lé. Àǹfààní mi yọ̀ọ̀kan fẹ́ jẹ tó sì lọ. Kọ̀tẹ̀lé mi. Tí n bá ní kí n máa fà á yọ eléyìí ọ̀tẹ̀lé mi mọ́sálásí yọ̀ ọ̀tẹ̀.
dàrú pé eléyìí náà lọ́tún yóò tẹ̀yọ tàbí wọ́n kù tí wọ́n tẹ̀yọ dágbà náà bẹ́ẹ̀ ni wọ́n bá tẹ̀lé mi mọ́ torí pé àlà àrùwáwù lòlóòlò òjà náà gbogbo ẹ tí máa tẹ̀lé yẹn wà lẹ́ẹ̀mí lọ́sọ̀ fún ọ pé tẹ̀lé ọ yóò bá sì tẹ̀lé ọ tí ọ bá tẹ̀lé ọ kò sínú tó ọmọ sí láyé ẹ̀mí yóò sọ fún kókó tẹ̀lé ọ. ẹ gbogbo ẹni tí bá ń tẹ̀lé yẹn ẹ̀mí yóò sọ fún yẹn pé ń tẹ̀lé yẹn. ẹ má yà máàmù tí ọ̀lẹ́ni ti ń tẹ̀lé. ẹ má jẹ́ ajá ìmáàmù tí ọ̀lẹ́ni ti ń tẹ̀lé. káwé ni tá a máa tẹ̀lé tá a sì fi ẹ̀mí tẹ̀lé ọ̀dá rẹ̀. ẹ má tẹ̀lé ayé. ẹ ọmọ kí ọ̀nà àjìdé nínú kéèmí ọ̀sọ̀ fún yìí gbogbo àrùn yóò sì rí ìlú kẹ́ ẹ kóra yín sínú sàmánì sí kálukọ́ wá ló ti yẹ ju ààrẹ kó wá ṣe olùkóòtù wa ẹ̀ẹ́dọ́ yọ ọkọ̀ ṣe ní àwọn ọ̀sọ́ kó pé tán àní ẹ̀tẹ́ ló pe tọ́lá kù sí ẹ̀sọ̀ fún ṣé òun wọn ló pé tán ṣé òun ló wọn ló pé tán wọ́n bá pé tán lọ́nù ọlọ́lọ́ ọlọ́ọ̀ nìkan ló bá tó ṣe kí ni o náà tó kọ́ lè láyé kan wá ẹ̀ ń kéwù ní ẹ̀ mọ́ èmi àwọn ọmọ àwọn èèyàn fún àwọn ẹgbẹ́ tẹ́sí ní kéwì ń gbọ́ tẹ́sí ní mímọ́ owó èmi èlé bára ní táìmù jẹ ẹnu àwọn tí wọ́n wọn bẹ lọ́dọ̀ mi àwọn ní bá tọrọ àfáà gbogbo yín ni mo pè ní sí lójú yín tí ìmá ń bẹ láyé ní ìsìláyé tẹ̀lé kò ní ìdíkí kò sí ìdíkí wọ́n ti pàǹtí fún yín àga yìí wọ́n yá mi lága yìí kí ṣe wọ́n ní èmi ọ̀lága kankan àga mi lọ́dọ̀ lọ́wọ́ fíìmù àti sídìkì ẹ̀dá wọ́n yìí dáni náà mo ní wọ́n lè máa rí kájílẹ̀ ọ̀hún gbọ́yẹ̀. àfáyí kan tó kù tẹ́lẹ̀ ní sínú. rí kájílẹ̀ ọ̀hún gbọ́yẹ̀. ó là fà gbogbo yín. ṣé wà á dábàlẹ̀ ọ̀hún rí ẹgbẹ́ kí bọ́lá ti dùn kó tó yàn wọ́n sáyè náà. àtẹ̀lé ni wọ́n kúkú múra mi lọ́bẹ̀ kádà mi ló gbé mi lọ. sẹ́ni wọ́n sọ̀rọ̀ àbí sílẹ̀ kéwù ni. tí ọlọ́ọ̀ bá fẹ́ kí n dọ́gba kéwù wọn ni kò ní wà mí lọ́dọ̀ bẹ̀. sẹ́ni wọ́n wá sọ bọ́lá púpọ̀ mọ́ ti ń ṣe ni. ayélujára ni òṣìṣẹ́ ọlọ́ọ̀jà náà. sọ́lọ́ ti dún ní kó tó ẹgbẹ́ mẹ́ríkàsì ni kó mú mi lọ. ilé tí mo ti kú òní àǹfà ni wọ́n bẹ̀ o. àǹfà àti iṣẹ́ adágún náà dá ọmọ pé ẹni yìí àǹfà ni síbẹ̀síbẹ̀ ó sì tún mú mi lọ́wọ́ ó tún mú mi lọ́wọ́. nígbà tí ti gbọ́ mo ti wá lé di nísìnyí wá sọ pé kò ní bẹ̀ mọ́. sẹ́mi ni kádàrá ni èmi ni sẹ́tù ayé ara mi. sẹ́ni ọlọ́run ti dàrú ní kó tó tì mí lọ síbẹ̀ yẹn. èmi ló kù kí n gbó kí n fi bẹ̀ múlẹ̀ tóbi tó ọlọ́run fi mí tó fi mí sí ibẹ̀ náà ní sì máa gbé bẹ́ẹ̀. láàpá kẹ̀kẹ́ ní kọ́lá jẹ́ iṣẹ́ bí tí ì ṣe mo gbọ́ ní kí n tó máa ṣe. wà láì sì ti dúró bẹ́ẹ̀ kí n tó máa ṣiṣẹ́ yìí ọlọ́run lọ́yẹ̀ tó kí n máa ṣe. bó ṣe bàyàn ní ìjọ mi lẹ́ màgbọ́. kí n tó bẹ̀rẹ̀ ni mo ti parí ẹ̀ níbẹ̀ mi mi kọ̀sán àbá kankan tẹ́ délé mi àbá yìí mo pe kọ́sán àbá fún yín. nígbà bẹ́ẹ̀ kẹ̀lé gbọ́ wọn kẹ́ẹ̀ mọ̀ pé kọ́lọ́kọ́lọ́ kan kò sí láàrin ìbọn ní wọn. ẹ̀yìn tí máa ń jà máa bẹ̀ mo ti bẹ̀ sí jàmbá ilé ara rẹ bọ́ọ̀ wáyé tẹ̀lé mi sáté láwọn. mo nílò ní báyìí dásì. ẹ̀wọ̀n ń bọ̀ yẹ̀ o mo nílò ní báyìí dásì ẹ̀wọ̀n ń bọ̀ yẹ̀ o. ẹ̀ síbẹ̀ ni. ọmọ ṣé o wá dábàlẹ̀ orí ẹ̀ o. ọmọ ṣé wàá jà. ṣé o wá dábàlẹ̀ orí ẹ̀ o. ẹsẹ̀ onímọ̀ tó àtọ̀ sí tọ́ sódò. mo nílò ní báyìí dásì. ẹ̀wọ̀n ń bọ̀ yẹ̀ o. bẹ́ẹ̀ ni mo nílò ní báyìí dásì ẹ̀wọ̀n ń bọ̀
yàtọ̀ sí ti bẹ́ẹ̀ náà ni ó lọ sọ̀rọ̀ ká ilé àfà. tọ́ ọba yàtọ̀ tọ́ ẹ pé tí ìwú yàtọ̀ sí ti bẹ́ẹ̀ náà ni ó lọ sọ̀rọ̀ ká ilé àfà. ẹni tí ọ̀pá ní pé kálukú níbi tó ti kéde rẹ̀ èmi ò ní àbá méjì ní lọ́yọ̀ kò sí bọ́ọ̀ bá lẹ́yìn ní bàbá mi ẹni tó mú mi lọ́bẹ̀ àfá àgídí ní bàbá mi àfá àgídí ní tó mú mi láti kékeré náà bàbá yìí mọ́ ẹ ti mú mi lọ́bẹ̀ ni wọ́n mú mi bí inú wọn lọ́bẹ̀ bí nǹkan kan bá mẹ́bẹ̀ tó bá kú díẹ̀ káàtó àwọn bàbá ti já rẹ̀ kò sí tó gbọ́dọ̀ gbogbo ilé náà gbogbo àkòsí tí ọgbẹ́ náà èyí sọ mọ́ kí fún mi ní tẹ́ ń pè mí tẹ́lẹ̀ ìlépa nù kò sí dọ́kà ní gbogbo tí lọ ara mi ní kí n yanjú rẹ̀ gbogbo èyí ó sì ní mọ́ kí fún mi torí àpò àṣà jọ́kà lè yànjú sí wọn. èmi mo ṣe bí àmì dáyé mi ò sì ní dábí àná láàmú. èmi ẹ ṣe àfáà pé wọ́n kà wọ́n lọlé kí wọ́n bàtọ́ wá dàgbà nígbà tó wọ́n ṣe ìlàfà bàbá wa yìí mọ́ lọlé ṣe bí àní ní òkèrè kọ̀wá sí tẹ́yà kalẹ̀ fi tàmí o lẹ́yìn tó bá ti lọ́ọ̀ bá bẹ́ẹ̀ sí máwòrán abẹ́ mi náà sí èmi náà tẹ̀ fẹ́ rí ọ mi ò fẹ́ rí ọ nínú ayé kò sí tọ́kù tí wọ́n mọ́ ọlọ́run fi àjẹ́ mi ọ̀dàmú mi mọ́ gbọ́dọ̀ yẹn gbé òye fẹ́ ọmọ kéwúké tó lọ sọ bẹ́ẹ̀ àbá ní gbogbo wa sẹ́ gbogbo ẹni bá wà yìí tí gbogbo wa yóò yí ilé làwọn rẹ̀ ìgbìrì kan ní gbogbo yẹ ọmọ kéwú bẹ̀ ní ọmọ kéwú wọn la jẹ́ látàmẹ́dọ̀ ní àti lọ́la ìwọ tó ọba yìí ti sọ pé òṣè ti bẹ̀ mọ́ o ti kú lọ́dọ̀ mi tààrà ọlọ́run ti jọ dára rẹ̀ ẹni tó bá ní kò sí tọ́jà wọn pẹ̀lú mẹ́ríkẹ́sì òun ní ìkẹ́kẹ́ pẹ̀lú wọn àbá wọn ìdí ẹ̀ bá fẹ́ gbà náà kọmọ ìdí ẹ̀ bá fẹ́ kọmọ lọ ṣe a ó sì rí sálámà lè alẹ́ sálámì a ó sì rí sálámà a ó sì rí sálámà ìbọn mọ̀ tó tí máa ń gbé kẹ́sì bí àgbé mi nù téèrò tó wọ́n sọ bá ní sí fóòrùn lẹ́sẹ̀ àgbẹ́bí tó gbé mú àṣíwọ̀ dá mọ́ ní bẹ́ẹ̀ bá dà náà mímọ̀ ní máa ṣe bẹ́ẹ̀ tí ṣe o kẹ́ẹ̀ máa ṣe súnmọ̀ àmàlú súnmọ̀ kámàlú súnmọ̀ àmàlú súnmọ̀ kámàlú súnmọ̀ sítáàjò kòkòrò ẹ̀ẹ́dẹ́ ìsìláàmù yìí jẹ́ mọ́ yẹrí àgbà yìí lọ wà láyé ọlọ́pàá ó sì rí sálámà Débi dáadáa o, a ó sì rí sálámà ìwọ tó sọ lẹ́sì pé lẹ́sì rí àpẹ ní mọ́rọ̀ wà mọ́ nìsì dákẹ́ ní mọ́rọ̀ wà mọ́ wà láyé ọlọ́tí wọ́ ọlọ́bí ìgbà èmi tó rẹ̀ nílẹ̀ àgáyé ẹjọ́ kẹ́lú wọ́n sẹ́ díẹ̀ ẹkú yàrí náà tí bẹ́ẹ̀ yà lẹ́sì ní ìdí ọmọ ní pé fílà ilé tí mo wà ní àṣẹ sálámà èyí mo jẹ yìí tó ọ̀lẹ́ ẹ̀yẹ́ kí lọ sọ mọ́ ọmọ fún mi tó ní jẹ èyí mo ti ní bàbá ẹgbẹ́ rẹ̀ àṣẹ sálámà ní alẹ́ sálámà alẹ́ sálámà ìgbà sẹ́yìn gbogbo nǹkan iṣẹ́ aláàmùsí ọlọ́run nìkan ló lè ṣe kẹta àwọn sì ní sàlámà yìí tó yé àgbà àfúlé àfáàní nìyí nígbà tí àwọn ọkùnrin náà ìjọ tí wọ́n lórí àfáàní nìyí tí gbà gbé wọn lọ tó tún dá wọn padà lójú bàbá àjẹta tó wá fẹ́ wọlé
tí wọ́n mọ̀ pé ìmọ̀lá ìsìlámíyà tí wọ́n fi lélẹ̀ ẹgbẹ́ o ẹni tó tó múlẹ̀ gẹ́gẹ́gẹ́ ọmọ àfáà níbi ni orí ìmọ̀lá yẹn ó bẹ̀rẹ̀ lójú àfáà níbi ni kí wọ́n parí lójú ẹ̀ ẹni tó kọ́kọ́ wá fi múlẹ̀ kó jẹ́ kó fi múlẹ̀ ojú ọ̀tọ̀ ìjọba wa àmírù wa bàbá wa lè tó ta àtùsọ̀lá bàbá lámọ̀ ẹ̀nà púpọ̀ bí gbogbo àwọn àbájọ bàbá ni ó ní ayẹwo bẹ́tà jù báyìí lọ kò ní kù mọ́ kò sí ní díọ̀kù nígbà wọn wọlé àfáà nínú ìlànà wọ́n ṣe yá kẹrìmà agbolé àlá ẹni tí ọba náwó kò mọ́sálásí yá kẹrìmà agbolé àlá yá kẹrìmà agbolé àlá àjàmbá ìyáálé àlá dábòròjà àmì àlá ọ̀tọ̀ kẹ́kọ̀ọ́ yàwó àlá láyé láyé àlá láyé láyé àlá láyé láyé àlá bóòlù ti yáyì tó yáyì ìjàmbá wa lọ kò sí bàbá wa yáyì nígbà púpọ̀ wọ́n tún yáyì fàáyì wọ́n tún yáyì láìláha nígbà wọn tẹ ojú ọ̀nà bá nínú báyìí mo wá ṣe sí wá gbé àwọn ṣe lè sáláàmù àwọn ṣe lè sáláàmù nígbà tí nǹkan dírámà tẹ̀mí ṣe ní wọ́pọ̀ wọ́n náà fà mí. Kọ̀mọ̀tá. Orí pọ́pọ́ mọ̀tá ń gbé iná ìkálẹ̀. Èmi ni ọ̀gẹ́sẹ̀ lẹ́sìn ọ̀kúdú. Ọ̀mọ̀tá yà fà mí ni mò ń jẹ lọ. Tí mo gun màálù wáyé. Tó wá jẹ ológun tó wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n fẹ́ àwọn ṣe lè sálámà. Àwọn ṣe lè sálámà. Ìyàlẹ́ sálámì. Bẹ́ẹ̀ni ti kọ́ ìbáka yìí. Mo rí bẹ̀ tó tà fà. Ọ̀rọ̀ àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ju gbogbo ọba lọ. Tó lé tètè lé ẹ̀sìn báyìí. Tí wọ́n bù gáàdì máa wọ̀ tí wọ́n gbọ́ àwọn ṣe lè sálámà. Àwọn ṣe lè sálámà. Ìyàlẹ́ sálámì. Ìyàlẹ́ sálámì. Orin tí bàbá fi wọlé síbẹ̀ padà nù. Ibẹ̀ ìlú Ìlọrin ìlú píìsì ni. Gbogbo ogun tó bá jà ń bẹ̀ torí kí píìsì olèrè ni. Gbogbo ogun tó bá jà nílùú Ìlọrin wọ́n jà nítorí kí. Wọ́n jà torí kí píìsì olèrè ni ni. Kí ìsìláàmù olè fẹsẹ̀ múlẹ̀ torí kò ní ẹ̀sìn píìsì. Èyí ò kò yí gẹ́lẹ́mì àbá àwọn àti ọ̀bí lọ. Bàṣẹ Ádámù kò yí gẹ́lẹ́mì wọn pé ìlú Ìlọrin ìlú píìsì. Wọ́n wá fi ẹsẹ̀ orí ẹyọ kan ṣoṣo. Wọ́n sì fi kalẹ̀. Wọ́n sì fi ẹsẹ̀ orí ká. Wọ́n ìdìbò sàdúrà fún àti ẹwẹ́ bẹ́ẹ̀. Ìgbé wọn lọ wọ́n lọ bá peace. Bá mi mú peace wá o. Lè áàlì sàlámù fáwọn aláàlọ́rin. Lè áàlì sàlámù fáwọn aláàlọ́rin. Bí áàlì sàlámù yàtọ̀ wá sàlámù. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. Dari salam. Dari salam. Dari salam. Ó tún wá ní tahiyyatan wa salam. Ó wá pa sàlámù lẹ́ẹ̀márùn. Takraru ni kàní yazidul márùn. Ibi tí bàbá wa parí sẹ́sí lọ́rin lò. Orin tí wọ́n sì kọ bẹ̀rẹ̀ fara lọ́rin lò. Òun tí bàbá ṣe kádà mú. Gbogbo ìjọ wọn fi bẹ̀rẹ̀ ẹjọ́ tó wọ́n wọ̀ bẹ̀ ní àwọn ọláyàsá kọ̀lẹ́nì. Jamna Muhammad jẹ́ Amira Ìlọrin tẹ̀wọ̀ta àṣẹlá máa ṣe bá.
bàbá mi. Àbá tó kọrú eléyìí fún ọba àlọ́rin rí ẹ̀mú jáde. Ẹni ẹgbẹ́ jáde. Tẹ̀bí fẹ́ yọ wọ́n sẹ́ẹ̀tì yìí sí. Àbá tó kọrú eléyìí fún ọba àlọ́rin rí ẹ̀mú jáde o. Àtẹ̀yẹ́dẹ́gbẹ́ ń ta náà. Àtẹ̀dógé ń ta. Àtẹ̀dógé ń ta. Láti dókítà ti bẹ̀rẹ̀. Ẹsẹ̀ méjì mo challenge yìí. Tó ní ibi kú ni àwọn mẹ́rin láfa mi tó ní ibi kú ni nìsa. Rárá bàbá mi kàjá sádà ni. Lẹ́sẹ̀ kẹ́nà ló ti ní pé òun nìkan tó ń dúró ní gbogbo olórin ló ń fẹnu wọ́n sọ̀rọ̀. Ìtùwọ́n tó ń bẹ̀rẹ̀ kúrú níbẹ̀ lónìí. Nígbà gbogbo bí mo ti àwọn kan bàbá mi ní. Lẹ́sẹ̀ kẹ́nà ó ti ṣe tọ́jú. Àgbọ̀nrín ti tẹ̀fín àtẹ́ni tó ti lọ. Ẹjọ́ tá a lọ bí a ti ń ta àwọn àbájú mi ti bẹ̀. Títí ní ìsín. Ó wá pápọ̀ dẹ̀ kẹ́nà orí mi kú ní ìsá. Ó tún bá mi kú ní ìsá. Bí ẹ bá ń lò bá lẹ̀ fọ́ bá lọ́rí. Nígbà ọgọ́rùn-ún nígbà ẹgbẹ̀rún kò lè tẹ orin yìí rí. Kọ́ bá mú àtúmọ̀ rẹ̀. Torí pé wọ́n bá dọ̀bálẹ̀ kò sì kólẹ̀ ìwọ nìkan ni. Ìwọ nìkan ni. Gbogbo ayé ló ní kọ́ bá ń kọ́ bá. Kébì kú lè zà ní gbogbo ahá mi. Gbogbo ahá ti fi jàdà lórí. Gbogbo ahá ti fi jàdà lórí. Mo bá fi kí á níbí. Gbogbo ahá gbogbo ọmọ ìlú yìí. Gbogbo tí jẹ́ ahá. Gbogbo ahá gbajúmọ̀ gbogbo ìlú yìí. Gbogbo gbajúmọ̀ ìlú lórí. Gbogbo ahá àwọn àfáà gbogbo ìlú yìí. Gbogbo ahá àfáà ìlú lórí. Àwọn tó ti lọ nínú wọn. Àwọn tó ti lọ́nu wọn. Àwọn tí ń bẹ nínú wọn. Àwọn tí ń bẹ. Àwọn tó ń bọ̀ gán. Àti gbogbo eríkèríkè àwọn. Àti gbogbo eríkèríkè ara wọn. Bọ́ọ̀lù lè kú lè jà wà rí. Àti gbogbo eríkèríkè ara wọn. Gbogbo ọ̀nà bẹ́ẹ̀ tí bá ìbára kíyàn mo fi kí ọba. Gbogbo lẹ́nu lásán mo fi gbogbo ara mi kí. Àti gbogbo àwọn tí ń bọ̀ lẹ́yìn mi. Ẹ máa bọ́ sẹ́gbẹ̀ẹ́ báyìí. Àkúlò yàgò dáhàlà wàsáhàlà wàmàlàhàbà. Ìjọ tí bàbá mi wà fi farabalẹ̀ ó ṣe àlà wàsáhàlà wàmàlàhàbà. Nígbà tó wá ti ojú òtún wá dágbére fún wọn, ilé mo ṣe tẹ́ lọ. Ẹnu tó mi wá ṣe láàrin ó ti tán. Nígbà tí a ó sì rí sàálà àwọn, ó sì sàábà lẹ́kùsùn, ó dágbére. Dé láti lọ ni mo ti bẹ̀rẹ̀, Ìlọrin náà mo parí ẹ̀ sí. Ó tún wá kẹ́rẹ̀kù, ó tún kẹ́rẹ̀kù náà. Lẹ́ẹ̀kan náà, nínú mẹ́tù náà, nínú ẹ̀sìn orin ó tún kẹ́rẹ̀kù, ó tún fò sókè. Bí bàbá bá kọ ọ̀rọ̀, tí bá kọ orin yóò sì ti kó lẹ́lẹ̀. Wọ́n láì wọ́n tó bọ̀ yẹ wọ́n tó bá pàdé ẹ̀sán wọn ni. Báńkà ní ilẹ̀ ọba gun sábà lọ, tòsí rẹ̀ lọ́rùn kò rí wọ́n sọ̀rọ̀ kò sí tòsí rẹ̀. Kẹ́kẹ́ ní àbárí kéèyàn ó tẹ̀ mọ́ wá kọ́ máa sọ kọ́ wá gbé kalẹ̀ wọ́n láì mọ̀ pé àwọn ọ̀dọ́ yóò kọ ẹgbẹ̀rún ojú ewé kò títà níbi kẹ́kẹ́ tó àwọn sílẹ̀ sàlámù lásán. Kí ló dá káwọn ọmọ yòó wọ́n dìde nísìnyí èmi náà kó tẹ̀ kí ni ẹ kéèyàn wá kọjá àkókò yìí kìtàbù sàlámù. Bàbá mà pé kí n dá ilé àwọn ogun ni tó ní ìdíkàwá píìsì. Ẹ̀ẹ́dọ́ kọ́kọ́ pé píìsì lẹ́yìn ilẹ̀ ṣé Adamu Abdallah yìí láàrin gbogbo àwọn ẹ̀fà. Kí ọ̀rọ̀ ajé ní ti bọ́lá àbá mi ọ̀wá sí ma. Ọwọ́ àlọ́ lè darí ẹ̀ sí lọ́ọ̀rì. Ọwọ́ ẹni ọ̀sùn lè sàlámù fún ilẹ̀ ààrẹ sàlámù. Bọ́ ọba náà lọ yí máa bẹ́ẹ̀ ni. Tọ́ bá ní gbogbo ẹ kí ṣe sàlámù àlékún ni máa yí bẹ́ẹ̀ ni. Tọ́ bá ní gbogbo ayé náà yí bẹ́ẹ̀ ni. Tún wọ́n bá ti wọ́ wàlà kárà kún màá ṣe ta wàlà kárà. Ọlọ́run gbogbo ayé tún kò sẹ́ni tí ò sẹ́ni kò sẹ́ni tí ò ní. Tí wọ́n náà bá ti sàlámù àlékún ó ti bọ́ ọ lọ. Wọ́n sàlámù alẹ́ mùsùlùmí walhamdulillah. Àwùsùn sàlámù. Àwọn ọmọ kéékèèké yóò gbọ́ bẹ́ẹ̀. Wọ́n ń dá àrùn náà ni. Mo dúró báyìí. Subhanallah. Máa bá wà nínú. Olúwa tó ṣẹ̀dá wa. Ẹ̀yin ìrẹ̀mọ́ ìrẹ̀mọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí dé wáyìí. Kí wọ́n bẹ̀rẹ̀ sí. Dábìlú. Àtàwọn àfáàbí Iṣẹ́ òwò àdàmọ́. ìlú Ìlọrin àti Nàìjíríà o. Àwọn àgbọ̀kẹ́ tó ṣàgbéga fún wọn. Àwọn
ní abọ́ bẹ̀gbọ́ rẹ̀ bàbá wa ọkọ̀ sọ́dọ̀ lọ. ẹ̀yin tó fẹ́ràn píìsì púpọ̀ kí a máa kó ní tí mo kọ́ lára jọ sí sáàmù bẹ̀gbọ́ rẹ̀ ìníkéyìí oní endurance. nígbà kọ́lá bàbá ọjọ́ sáàmù bẹ̀gbọ́ rẹ̀. ó nà bẹ́ẹ̀ bá fílàní ni tí a tún jù tèmi lọ bí a bá ń kun lábẹ́rẹ́ báyìí wà lẹ́kùn ní ké. ní afárá yóò sì mọ̀ bàrà dà. mo kó àfàrà lọ́dọ̀ ọjọ́ sáàmù dàpọ̀ ẹ̀kọ́ rẹ̀ èmi náà ti tún wá ń lò kò sí wá gbádùn ayé mi. àṣẹ́hù mi yìí nìkan rẹ̀. àṣẹ́hù mi nìkan rẹ̀. lónìí kọ mọ dá nǹkan mọ dá o kí ìbọn bá gbé àfìdí tẹnu fèrè ní ìdí ìfún yín mo sì gbàdé bẹ́ẹ̀. tájú lè rà dání. àlékún ìka ẹ̀fọ́ wa. tájú lè rà dání. àlékún ìka ẹ̀fọ́ wa. tájú lè rà dání. àlékún ìka ẹ̀fọ́ wa. tájú lè mú mi. àlékún ìka ẹ̀fọ́ wa. tájú lè mú mi. àlékún ìka ẹ̀fọ́ wa. tájú lè mú mi. àlékún ìka ẹ̀fọ́ wa. jannatu adini ilé ìbẹ̀rẹ̀. jannatu adini ilé ìbẹ̀rẹ̀. olúwa yàgò fún ìsànú fún wa. olúwa yàgò fún ìtàwá lọ́rẹ̀. ọgbà olúwa ló ṣẹ̀dá wa. ẹ̀sìn mẹ́rin. àlékún ìka ẹ̀fọ́ ṣèwò àdìbò. àtàwọn àbá ìṣèwò àdàbà. nínú Ìlọrin àti Nàìjíríà o. abẹ́ẹ̀dọ̀kẹ́ kó sọ̀tẹ́ ká fún wa. àwa àpapẹ̀ kò sí wà lẹ́yìn. ṣé ẹ rí àṣírí kan wọlé tó fún yín ní ẹ̀ bá jáná gidi tó bá jọ mọ̀ lọ níbẹ̀ o àti lè gbé àbá àkàkà yẹn kọ́ mọ́ bú owó bí fẹ́ àkọ́lọ́ ọba yẹn rẹ̀ jẹ́ ìwọ ọmọ bú àbá lọ. ẹ̀wọ̀n ọjọ́ bọ̀ lọ́rí gidi ó pìpì àkẹ́lọ́wọ́ bá yẹ̀yẹ̀ jẹ́ ju kọ́ máa bú àfa àkẹ́lú àwọn àfa àlú yẹn ní àwọn àfa gidi dájáde bẹ́ẹ̀ wàláyé ó bí fà èyí ó pìpì rẹ̀. tọ́lá kọ́ máa lú ni ọ́ tọ́ ọ jánà torí kọ́ wọ́n bá jánà tán kọ́lá kọ́ bá máa bu àfa yẹn wọ́n wá gbé ọ̀rọ̀ lè mú àwọn àfa àlú rẹ̀. ìjọ tẹ̀lé ọmọ wa mọ́sálásí tí mo tẹ́ ọmọ ti pàdé wọn tí wọ́n wá rí dájú lè àdámì. àlékún ìka fún wa. dájú lè mú mi. àlékún ìka fún wa. bàbá wa kù mí. àlékún ìka fún wa. jánátù àdìdé. ilé ìjẹ̀rà. jánátù àdìdé. ìdè yóò dámọ̀ ní máa bú. bọ́ọ̀ bá dà kan mọ̀ wọ́n mọ̀ bú. bọ́ọ̀ bá dà kan mọ̀ wọ́n mọ̀ yẹ̀yẹ́. bàbá wa Fàrùmí. àlékún ìka fún wa. bàbá wa Álímì. àlékún ìka fún wa. bàbá wa Sàláàtì. àlékún ìka fún wa. bàbá wa Sàláàtì. àlékún ìka fún wa. bàbá wa Lábìnú. àlékún ìka fún wa. bàbá wa Kàmáàlì. àlékún ìka fún wa. bàbá wa Kàmáàlì. àlékún ìka fún wa. bàbá wa Lágbàjì. àlékún ìka fún wa. ìmáàmù Fúlàní. àlékún ìka fún wa. bàbá mi jàmbátá o. àlékún ìka fún wa. bàbá mi jàmbátá. àlékún ìka fún wa. Jánátù àdìrẹ́. ilé ìjẹ̀rà. Jánátù àdìrẹ́. ilé ìgbàdùn. olúwa yàgò fún ìsànú fún wa. olúwa yàgò fún ìsànú lọ́rẹ̀. lẹ́yìn tó o bá lè bú wọn lẹ́yìn wọn wàláì má ìpè kúrò o àkọ́nà mi ló kù mí láàárọ̀ yìí bí láì àti láì lá tí mo bá kúrò ètí mi èmi ọlọ́run tó o bá gán ni wọn tán
ìwà tó wò wú yí wọ́n lò nílé wù kọ́ ọ̀gbọ́n ló tà wọn wà láyọ̀ ọkọ̀ láyà kó bá fẹ́ débẹ̀ ìwọ́pà o èèyàn mọ́tà o bàbá mi jàbàtà bàbá mi jàbàtà bàbá mi lẹ́rù wọ́ bàbá mi lásò rárá ṣé wù ọ̀dà ní ìmọ̀mù àkọ́kọ́ dámẹ́tù àdéhùn àdánátù àdéhùn ilé ìbàdàn. Àwọn yìí ni bẹ́ẹ̀ bá mọ̀ wọ́n bó o ti ṣe fún wọn gbà wọn bẹ̀rẹ̀ láìpẹ́ àbọ̀ bá wọn náà lọ́mọ̀ sí àyọ̀wá kà ó tó wà rẹ̀ rẹ̀ ó wà kó jòlá tó fẹ́ bá wọn léyìí jòlá tó fẹ́ bá wọn nínú tàn èyí iná jòlá tó fẹ́ bá wọn nínú tàn ló lé sí Ádámù léyìí háì tó fi tó dé kọ́ wá wò pé àwọn eléyìí wò sí tákàdá tó fi kéwò ọ̀pọ̀lọpọ̀ wọn yẹ̀pẹ̀ ni wọ́n kọ kéwò sí fún wọn tó fi lọ irú ayé wo lọ́wọ́ fi wọ́n sí irú àjẹ́ náà ló pin wọn irú èwo ló pa wà mẹ́ ẹni tó fi yẹ̀pẹ̀ kéwú tó sì fi àwọn tó fi dá sí lójú sóòlù lọ́wọ́ gbèjà yìí àdúgbò tó wọ́n jò fún lé àga tó nǹkan bẹ́ẹ̀ wọ́n gbìyànjú wọ́n sì sẹ́ gbogbo ẹ̀kú fún wa ẹ̀wọ̀n bá àdìmọ̀ ayé wọn jẹ́ nìyí. àwọn tó fi yẹ̀pẹ̀ kéwú tó ẹgbẹ́ oṣù pàmò bí ń ṣe ìmọ̀lẹ̀ tó fi ń wo kí lọ́wọ́ sáwọn ọlọ́wọ́ gbẹ̀gà àbáwá tá a gé e nílé ilé fún wa pàdé àmì ìdí wọn wọ́n wà níwà kálára mi pé tó fi dí àwọn babaláwa wa kò ní sí ẹ̀yìn jannatu àdìmẹ́ ilé ìjàrá jannatu àdìmẹ́ ilé ìgbàgbọ́ olúwayọ̀kọ̀ gómìnà náà fún wa olúwayọ̀kọ̀ ẹ̀dá àwọn òdìdí àwọn babaláwa bá yí padà tẹ́ ẹ̀rí náà kì í sọ fún yín nù bá a bá ti ní Ìlọrin ò sọ́ọ̀fù pọ́blẹ́mù wa àwọn àmì ò ní bá wa rí gbọ́nà bá bẹ́ fún ọba wa rí ọjà wọn sí lò ibi tọ́lọ̀ dá wọn sí náà kìí tó kọjá ẹ̀kọ́ tọ́lọ̀ fẹ́ta kí yọ́ tí a bá ti rí Ìlọrin ṣe bó ti yẹ ká ṣe pátá gbogbo problem ti sẹ̀ nínú mi tó sì tàn bẹ́ ọlọ́mọ ṣe jíjì o ọlọ́mọ ṣe jíjì o jẹ́ wọ́n sí ìdájọ́tù ṣùgbọ́n ọ̀rọ̀ bàbá mi mo kí yóò ẹkú ọdún bàbá mi lágége ni mo sọ ẹkú ọdún mo sì dúpẹ́ púpọ̀ wọ́n lẹ ṣàdúrà fún mi tẹ̀sí níbi aláàtì kọ́ni lọ́dún yìí ọlọ́ọ̀bà jẹ́dá náà lọ́ba mi gba gbogbo tẹ̀sí fún mi kí mọ́ dáadáa àdáni kan jẹ́ mo fi ní kẹ́ ṣàdúrà fáwọn jẹ̀mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ gíga wọ́n sàlámù